ẹ máa gbọ́ ìbéèrè tí ms bàbá tó kù ìbéèrè yẹn tó lè tó ẹ̀sọ́ gba àwọn mùsùlùmí. Ó ní pé bolúwà nínú Quran tí Allah ti sọ pé kí wọ́n máa bẹ́ni kan tí wọ́n bá wọn tí wọ́n bá ti ṣe mùsùlùmí pé kí wọ́n bá wọn lẹ́pọ̀ pé kí wọ́n bá wọn ṣe. Ìbéèrè nìyẹn o, ẹ máa gbọ́ ìdáhùn tí ọmọ abunú tó fi dé ms lóhùn. Kí nìkan tí ms bàbá béèrè ni pé ẹ sọ fún wa nínú Kùránì, àyà kan nínú Kùránì tó sọ fún yín pé ẹ lè máa bá àwọn òṣẹbọ ṣe nínú Kùránì, ẹ lè mú wọn ní ọ̀rẹ́ àjò nínú Kùránì lóníkẹ́ fún wọn o, ìwà ń fún wọn ní àyà ibi tí Kùránì ti sọ pé kí wọ́n máa bá ìyá wọn ṣe. Ẹ dàgbọ́n ṣé tí ẹ̀kàtìkàtì bá rojọ́ ṣé ẹ̀kàtìkàtì ní gbọ́ ni? Ṣé ẹ létí tí wọ́n fi ń gbọ́rọ̀ ní àfà ni? Torí wọn wà wọ́n dà pé ọ̀tọ̀ nìkan tí ó béèrè ọ̀tọ̀ ní dáhùn tó fún un níbo tó àjọra wọn. Wọ́n wá ní kó gbé ọ̀rọ̀ tó sọ kọjá lákàì rẹ̀, ọ̀rọ̀ tó sọ yí ọ̀, ọ̀rọ̀ tó sọ dẹ́ láàmú. Kábíyèsí Olódùmarè o, ẹ wo mi ẹ̀bí sẹ́pà dáadáa. Fún wa ní àyà kan nínú Kùránì tó sọ pé ẹ lè bẹ́lẹ́bọ ṣe, wá fún yín ní àyà tó sọ fún yín pé kẹ́ mọ bá ìyá yín ṣe, pé kẹ́ mọ tọ́jú ìyá yín, ìyẹn ìyá yín tó bá wà nínú mùsùlùmí ni o. Ìwọ gẹ́gẹ́ ti fẹ́ràn ẹ sọ pé tí ìyá rẹ bá sọ fún ẹ pé kó lọ ṣẹbọ ní o gbọ́dọ̀ ṣe, kó kọ̀ sí ìyá rẹ lẹ́nu. Ẹ̀sìn tí ń ya ìyá àtọmọ, ẹ̀sìn tí ń pín ìpín láàrin ìyá àtọmọ, ẹ̀sìn sọ fún ẹ pé kó kọ̀rọ̀ sí ìyá rẹ lẹ́nu, pé kó bọ́ bá rẹ ṣe mọ́. Tí ìyá rẹ bá ti ní pé kó lọ ṣẹbọ, Kùránì ní pé gbogbo nǹkan ní òbí rẹ ní pé kó ṣe kó lè ṣe, tí ẹ bá ní pé kó lọ ṣe, ó gbọ́dọ̀ dá ìyá rẹ lóhùn, kó já rẹ níyàn. Ẹbọ tí wọ́n jẹ tí wọ́n fi bí ọ, ìjẹ́bọ tí ìyá rẹ ti rí ọ, ìyá rẹ ló mọ ibi tó tọ̀ sí, ló mọ ibi tó rìn sí nígbà tó wà nínú oyún rẹ. Nígbà tó wà nínú oyún rẹ, tó wà kékeré tí ọ̀ tí gbọ́n, tí ọ̀ ń gbóná, tí ọ̀ ń sáré, ìyá rẹ ló mọ ibi tó tojú bọ̀. Ọ wá dàgbà tán, ìyá rẹ wá ní pé kó lọ tójú ẹsẹ̀ kínní yẹn, Kùránì wá sọ fún ẹ pé kó mọ̀ lọ ṣe, ìwọ gan ti fọ̀rọ̀ ẹ ọtí kọ́kọ́ fi ọkọ̀ múra rẹ náà pé Kùránì sọ pé ẹ gbọ́dọ̀ bẹ́lẹ́bọ ṣe, ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ tó wà lè bá ṣe sí, ẹ gbọ́dọ̀ bá ṣe. Wọ́n ẹ̀ tí Allah ayé tó bá dé pé Allah ló bá dá yàtọ̀ lóòótọ́, tó wáyé kí Allah sọ yẹ kó tún wá dá nǹkan mí yàtọ̀ sí Islam. Wọ́n ẹ̀ táwọn ẹ̀sìn yòókù tí wọ́n fi wà, wọ́n ẹ̀ tí Allah tó rọjú kalẹ̀ táwọn ẹ̀sìn yòókù tí wọ́n fi wà. Dájúdájú Allah kọ́ ló ní ọgbà ẹ̀pá ni, Allah náà pèrò tó kọ̀ ni. Allah náà wá ìjọ, bẹ́ẹ̀ ni ó fẹ́ kí ìjọ tó náà ó fẹ́ kó kún. Ìdí nìyẹn tó fi gbé mọ̀ọ́mọ̀ orí burúkú kí wàhálà fi sẹ́yìn ìdààmú àkóbálẹ̀ àdábòde wàhálà ìdààmú ẹ̀sìn kó wọn bá níbi tó bá wà, ló fi gbèdé ní wàá lu Muhammadu gẹ́gẹ́ bí ìránṣẹ́ láti mọ bá tan iná ẹ̀sìn Islam, láti mọ tan lárugẹ. Ó ṣe jẹ́ pé ẹ̀yin lẹ́ ń polongo Islam káàkiri fáwọn èèyàn. Allah tó ní Islam kò lè ní ká sùn ká jí ká dẹ̀ bá nínú Islam, kó dẹ̀ fi Islam kó dẹ̀ fi sínú ọkàn pé ká máa ṣe. Òkú jẹ́ wá lógún náà, Allah náà ti jẹ́ kó yẹ pé ọba afinimọ̀nà ní ohun Allah, ẹni tó bá sì wù ló wá fi mọ̀nà, ẹni tó bá sì tún wù òun á sì lọ́nà. Allah, that's the same Allah. Àwọn tó tún wá wù ló fi mọ̀nà yóò fi wọn sí àlùjánnà, àwọn tó tún wá wù tó wá sì wọn lọ́nà tó wá lọ fi wọn sínú náà. Ṣé rí pé Allah yẹn ekò ló bẹ̀rù Allah yẹn. Allah yóò ní àlàáfíà rárá. Allah yóò lè sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀. Àwọn tó mọ̀ọ́mọ̀ sí lọ́nà tó wá fẹ́ fìyà jẹun lórí pé wọ́n tún ṣìnà. Àwọn tí ò mọ̀nà, ìwọ náà ló dá wọn o. Ìwọ sì ló dá nǹkan tó tọ́ àti nǹkan tí ò tọ́, nǹkan tí ò tọ́ ìwọ lọ wá ní pé kí wọ́n ṣe. Ẹbọ tó ṣe ìwọ náà lọ dá, ìwà burúkú tó wẹ ìwọ náà lọ dá burúkú yẹn o. Tó wọ́n tún wá ń ṣọ́ tó wá fìyà jẹ tó wá jẹ wọ́n, ẹ wo Allah tẹ́ ń tẹ̀lé. Onílàákè ni ò lè mọ ṣe ẹ̀sìn, olóye ènìyàn, ọlọ́pọlọ ènìyàn kò lè mọ ṣe ẹ̀sìn. Kódà kéèyàn lóun jẹ́ pòfẹ́sọ̀, kí lóun gba dọ́kítọ́rẹ́tì, òun gba dìgírì, tó bá ti lè wà nínú ẹ̀sìn, ìwọ̀nba ni límìtì tí ń fi lè máa mọ. Yóò láwọn kankan tó lè rò, tó rẹ̀ láwọn kankan tí kò ní rò, torí yóò mọ̀ pé òun ò fẹ́ gbẹ̀ṣẹ̀, òun ò fẹ́ dẹ́ṣẹ̀. Ta ní dẹ́ṣẹ̀ sí? Allah ní fẹ́ dẹ́ṣẹ̀ sí. Ewu ẹ̀sìn tán ní pé ká máa ṣe, ó lè dìfẹ́ǹdì ẹ̀. Ó wá ń sọ̀rọ̀, wá mú àyà àti ibi tán ti pé kí wọ́n ṣe dá sí òbí wa nínú Islam ni o. Tó bá ti lè ṣe Islam àbí tó bá lè ṣe Islam kó mọ ìwà tí ò dá fún wọn ni. Wá bá lé àyà yìí, wá bá lé bá. Ṣẹ́ gbáyà yìí, ó ń sọ fún wọn pé gbogbo ibi tó bá ti pàdé àwọn òṣẹbọ, àwọn kèfèrí, àwọn tí wọ́n tẹ̀lé tààlà, ó ní kẹ́ pa wọ́n, ó ní kẹ́ gé wọn lórí, ó ní kẹ́ gé wọn lọ́rùn. Níbo ló fẹ́ sí wáyé tí wò lọ́yẹ̀ jáde fún wa? Ṣé àyà yìí ò ṣe nu Kùránì mọ́? Àgbélẹ̀rọ ni. Èmi ni mo mú wá fúnra mi, èmi ni mo orúkọ fúnra mi ni mo wá lọ fi sínú Kùránì. Wọ́n ń kọ Kùránì nínú ilé tiwa ni àbí ló yẹ kí wọ́n fi sínú ilé tiwa? Èmi ni mo kọ́ ni mo fẹ́ fi ba Kùránì jẹ́ àbí? Èmi ni mo kọ́ àbí? So mo wá fẹ́ fi ba Kùránì jẹ́?
àgbà wa àyà tèmi nìyẹn tí ń jẹ́ atamọ́tàsí àyà òun ní àbí rọ̀wáwù atamọ́tàsí òun ní àbí bí ló bá lọ lógún ọdún òtítọ́ yóò pàlẹ́ wá ọlọ́run ló ní pé kó mọ̀ jẹ́ pé lè ìbádọ́ ti kọ Kùránì tó bá jẹ́ pé lè ìbádọ́ bá ti kọ àwọn aláṣepọ̀ mo fi búra níjọ́ tí má jí báyìí tó bá gbá mo ti kó nínú Islam ẹ̀sà tó rìn wá ẹ̀sà àwọn Àràbù ẹ̀sà àwọn ọ̀rẹ́ kan inú mi dẹ̀ máa ń dùn mo dẹ̀ tó máa ń dá dùn pé mo dúpẹ́ pé mo ti kó nínú brainwash mo máa ń béèrè kan lọ́wọ́ mi pé èèwọ̀ brainwash tí wọ́n bá ní pé kẹ́yìn tẹ́ ẹ ṣe foreign religion pé kí wọ́n divine brainwash mo ṣe fẹ́ gbèsè ṣe divine ẹ dákun ẹ bá wa share video kókò gbà fà challenges a fẹ́ kí àwọn ẹ̀yin àfà àtẹ̀yin pastors ẹ bá divine brainwash kí ni ìtumọ̀ brainwash ẹ dákun ẹ bá wa divine brainwash kí ni ìtumọ̀ brainwash ẹ divine brainwash fún wa tẹ àfà tó bá lè rí divine dáadáa mo fi ọwọ́ tó lẹ̀ mo búra mo rẹ̀ nílò láti fún àfà yẹn ní one plot of land fún àfà tó bá lè jáde divine brainwash tó gbé nígbà tó divine brainwash yẹn tán pastor tó divine brainwash tó gbé ẹgbẹ́ tó pa divine yẹn tán kò kú nínú ẹ̀sìn yẹn mo rẹ̀ láti fún ní a plot of land because kò sí bí wàá ṣe divine brainwash tí ò ní mú ẹmọ nínú ẹ̀sìn burúkú tó wà yẹn o ò lè divine brainwash kò mọ̀ ní pé ìwọ gẹ́gẹ́ fún ẹ gan with that religion you are doing with that foreign religion o ti wà brainwash o ò lè divine brainwash kò mọ̀ sọ fún pé ìwọ gẹ́gẹ́ fún ẹ gan o wà brainwash àjù àṣìlọ́ ọ̀nà tó tẹ̀ kọjú òní mo mí nìkan tí mo sọ yẹn ni o one plot of land ẹ dákọ̀ ẹ bá wa share fídíò kókò gba àwọn àfàlà challenge yẹn ó wà fún àwọn Christian náà ẹ bá wa share kókò ọ̀la ẹ dákọ̀ gba àwọn fídíò wa tẹ́ bá ti bá wa rí èròǹgbà yín ojú tẹ́ bá fi wò ẹ bá fi sí comment section sí comment ẹ bá like ẹ bá share ẹ dẹ̀ bá repost.